ẹ̀yin èèyàn wọ́n ní ọmọ ọ̀sán ló ń ṣe kí ni ló ń kó pọ́npọ́ báyẹ̀ ẹ rí i pé àwọn ọmọ bá Gani Adams ti ń kó pọ́npọ́ bá bàbá Gani Adams ń sìn yìí oríṣiríṣi ọ̀rọ̀ òun táwọn ọmọ bá Gani Adams ń sọ nípa ọ̀rọ̀ lórí Sunday Igboho láti máa gbé ẹni ẹlẹ́ni ṣépè nǹkan tí wọ́n ń ṣe kì í ṣe pé wọ́n ń jà fúnra wọn wọn ò béèrè mílíọ̀nù wọn ò béèrè bílíọ̀nù kó tó di pé wọ́n fara wọn kalẹ̀ láti kíni kán jà fún ìran Yorùbá ẹ jọ̀ọ́ wọ́n ní Ìbà Gani Adams kọ lẹ́tà àwọn ní pé kíni ó lọ ń béèrè fún 80 billion ẹjọ́ kí ló fẹ́ fi 80 billion ṣe láti fi kó ṣe kíni láti fi lọ fèsì àwọn Fúlàní ẹjọ́ ṣé ṣìfúnlẹ̀ Sunday Igboho wọ́n béèrè fún owó ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ gbogbo ẹ̀wọ̀n kankan fìdílé kí wàá fi ti gbéyàwó rẹ̀ ẹjọ́ bá mi subscribe kẹ́dẹ̀ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi tẹ like. Even with that àwọn òṣì tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì gan tí èèyàn bá fẹ́ tẹ̀lé Gani Adams kò yẹ kó ń tọ̀hún sá ni àwọn tó bá ti sá lọ sẹ́yìn Sunday Igboho kò yẹ kí wọ́n sá padà wá sẹ́yìn Gani Adams mọ́ pẹ̀lú orí burúkú tí màá yín ṣe èpè ló ń gbé everybody ṣẹ́ Sunday Igboho lọ́lọ́run gbà fún lọ́wọ́ yìí ilé kéwú tèmi lọ àáfàá mi ló sọ fún mi ó ní wá ní Ọlọ́run kì í ṣe alábòsí ó ní má gbà sí wọn lẹ́nu o ọlọ́ alábòsí tó tọ́ lóhùn ọ̀bàláyé ò sí Ọlọ́run gbogbo ni bàbá alábòsí tí Sunday Igboho mọ̀ ṣe ni kò mọ̀ ṣe èlò Sunday Igboho ní lọ́wọ́ tó fẹ́ fún gbogbo wa ṣùgbọ́n Ọlọ́run ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó kàn déédé fà á yọ ó kàn déédé ṣàlẹ́ṣà ó kàn déédé wà ánú ṣe é bóyá a rí oore kan tí ìyẹ́ ti ṣe pamọ́ tóun ń jẹ bóyá a rí oore kan tí bàbá ẹ̀ ṣe pamọ́ tóun ń jẹ tàbí a rí èèyàn kan báyìí tó pé Sunday Igboho fún ààrẹ ṣe láàánú tí ìṣẹ̀dẹ̀ wá dìde wípé gbogbo tó bá ti rìn sí báyìí a máa rójú orin àtàánú gbà ni ṣé èèyàn lè ń bá jà ẹ kò máa wọlé ní ẹlòmíì tí ò ní platform tẹ́tẹ̀lẹ̀ ó ti ṣí platform Gani Adams tí wọ́n fi ń sanwó ni everybody ń gba gbas ṣẹwárí màdó ní 1930 yìí ó ti fẹ́ ya wèrè kò sẹ́ni tó ti gbé ṣépè kò sí ẹni tí máa yóò tí yàkàyàkà ní ìṣòpè máa yí nọ́mà mọ́ no ní ìṣòpè kí lorúkọ máa yí onírun 1930 ni mo máa ń pè ancient man this ancient man kò ṣòpè ó nọ́mà mọ́ nǹkan kan ti wọnú ara ẹ̀ psychologically kò gbádùn mọ́ kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ tí ó gbádùn wọ́n fata rẹ̀ ẹlẹ́pọ̀n nàbẹ́pọ̀n ẹ̀yọ̀ kan ló ní ọmọ pàgó bí ẹlẹ́pọ̀n kan Ọlọ́run ọba ó ń ṣe ti Sunday Igboho lọ́wọ́lọ́wọ́ no champion forever Gani Adams náà ti ṣe tíwájú when Gani Adams was reigning where is Sunday Igboho he was nowhere to be found on the internet ó lè máa jẹ́ Sunday Igboho láàrin ìlú wọn àbí ní anywhere bẹ́ẹ̀ tí ìgbà ló nígbà máa ń lò ìgbà lèèyàn máa ń ní ẹnìkan kí ní ayé ẹ bá mi táàgì máa ní onírun 1930 yìí ẹ bá mi kọ orúkọ sí comment section pé ìgbà lèèyàn máa ń ní ẹnìkan ò ní ayé no champion forever when Gani Adams when people were calling Gani Adams where is Sunday Igboho he was nowhere to be found nígbà tí àwọn kan tó ń pariwo àwọn kan Gani Adams were nowhere to be found nobody knows Gani Adams then ìgbà tí àsìkò Gani Adams sì dé ó rain ìgbà tí Sunday Igboho ló dé yìí ẹ wá ń pariwo tó nìkan lọ́lọ́run dáyé fún ni òtùpá ti kọrin oníṣẹ́ mi nìkan lọ́lọ́run dáyé fún ni mo ní kó máa lọ bẹ́ẹ̀ ìgbà tí ìjẹyàn máyé kíní kan ìgbà tí ìlẹ̀ ajayá iláyàyè tèmi ni mò ń jẹ orin yẹn sápá mi lórí mo ti fẹ́ kọ́ Gani Adams ó lo ìgbà tiẹ̀ ìgbà lónígbà máa ń lò Sunday Igboho ń lo tiẹ̀ lọ́wọ́ ẹ ti sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ ẹlòmíràn kan dédé mú fóònù báyìí ẹjẹ ìbọta Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò oníkàlùkù wọn fún orúkọ oríṣiríṣi èyí lẹ́ ń bá ti Gani Adams jẹ́ o àmọ́ o kíní kan dájú orí kan ló máa ṣiṣẹ́ fórí kan jẹ orí kan I am not talking like you don't support Sunday Igboho for now tí mò ń sọ̀rọ̀ after this show mo ti lè sọ̀rọ̀ support Sunday Igboho orí kan ló máa ṣiṣẹ́ fún orí kan jẹ ẹlẹ́dàá mi má kà mí máa tó máa ṣe ẹrú fún ẹlòmíì jẹ
ìdílé mọ̀ pé mò ń bínú sónítàn. Buhari ló pariwo Sunday Igboho síta. Mo ti máa sọ kíní yẹn fún yín tipẹ́tipẹ́. Yorùbá Wuyì Akálòlò àti mo pariwo Yorùbá nation kíní kan many people ò mọ̀ mí. Nọ́tò ìgbà tí Adé Buhari Mẹ́wọ̀lá Kàǹkò tí wọ́n wá fún mi tí wọ́n kọlù pẹ̀lú mi tí wọ́n kọlù pẹ̀lú ara wọn tí wọ́n ń bú mi Akálòlò adáwọn nílẹ̀ ìgbà yẹn ló gbé mi síta. Àwọn kan wà especially made bẹ́ẹ̀. The more you fight them, the more popular they go. The more you fight them, the more they reign. Those are the people tó lóhun ṣàlẹ̀ ṣà. Tó bá ti the more tẹ́ bá ń bú Sunday Igboho, the more tó máa dìde sí. Àwọn ẹ̀fẹ́ gbọ́ àkàbà níyí. According to scripture àwọn òwe tí wọ́n gbé fún wa, tí Pharaoh ò bá ṣìṣe, àní gbọ́hùn Musa as is Moses. Nítorí pé lè ya ẹ̀hàn náà bàbá oníhun 1930 yìí nítorí pé ó ya ẹ̀hàn náà ẹ wo kan Sunday Igboho ti ń jáde sí bàbá oníhun 1930 please continue. Ó máa di ìgbà tó bá dá ló máa yí ọlọ́mbrẹ́là yín pé ẹrù lòún rù. Sunday Igboho ni for now táwa yìí Sunday Igboho ni lẹ́yìn Sunday Igboho ni may Elédùmarè bless Mọ́tẹ̀sọ́lá Òòṣà for us. May Irúnmọlẹ̀ bless Àdìsá Adéyẹmọ for us. May he be lifted. Tó jẹ́ wípé apá yín ò tẹ̀ níka. Ó máa wá fi ń ṣe àtẹ̀gùn. He is blessed already. Ṣẹ́gbẹ́ tẹ́ ń sọ̀rọ̀ yìí. Àtẹ̀gùn ló máa fi ń ṣe. There is nothing you can do about it. Sunday Igboho need àwọn kan. Mi fẹ́ go spiritually. Mi fẹ́ wọnú ọ̀rọ̀ spiritually. Àwọn kan wà tó yẹ wípé tó bá ṣe ò gbọ́dọ̀ bá wọn wí. Bàbá oníhun 1930 tó mọ̀ pé ancient man nìyẹn. Àwọn tí wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ God bless you. Kó máa bú lọ bẹ́ẹ̀ máa bú Sunday Igboho lọ síbẹ̀. Àwọn kan tó mọ̀ pé ancient man nìyẹn àwọn àkúdàáyà 1930 wọ́n máa ń gẹnu tó gẹ̀ yẹn. Láyé ta wà yìí. I don't want to go deeper spiritually. Ẹ jẹ́ ń padà. Bàbá oníhun 1930 ó ti ń ya wèrè. Ẹ bá mi share video, ẹ bá mi tag video. Ẹ bá mi share video, ẹ bá mi tag bàbá yìí. Ìhòhò ní àgbàdo máa ń wọlẹ̀. Òun àkàṣọ ló máa ń jáde. Bàbá oníhun 1930 you go explain tire. Àgbọ̀n kankan Sunday Igboho la mọ̀. Àdìsá la mọ̀, ọmọ aládìkún la mọ̀. Àmọ́ anybody lọ́wọ́ yìí, Ọlọ́run ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Tí wọ́n sáré já ẹ̀sìn kí tó play àwọn tí lè fẹ́ play pọ̀ kí sáré já ẹ̀sìn bàbá oníhun 1930. Máa yóò ní làákàyè. Let me quickly play. Ẹni tí a bá ti ń follow mi tẹ́lẹ̀ tí máa wo fídíò kan tí mo nílẹ̀ lórí YouTube Yorùbá Wuyì láàárọ̀ yìí. Níbi tí Fúlàní kan sọ wípé tóun bá jí èèyàn mẹ́wàá gbé. Òun tó máa jí èèyàn mẹ́wàá gbé. Olóhùn àkọ́kọ́ pa méje kóun tó béèrè ransom rárá. If you have watched it on my YouTube, let me see it in the comment section. I have played it this morning. Tí Fúlàní sọ wípé tóun bá jí èèyàn mẹ́wàá gbé. Kóun tó béèrè ransom lọ́wọ́ àwọn fámìlì wọn rárá wà á kọ́kọ́ pa méje ló wà á kọ́kọ́ pa wọ́n ṣeré. Yes, I have played it and let me know if I can see that video. I may play it on this show again. Ó lọ́wọ́ àkọ́kọ́ pa méje ṣeré náà wà á pa wọ́n ṣeré. Mẹ́ta tó kù wọ́n máa ṣe àbẹ̀rẹ̀ ransom láwọn fámìlì. You've watched it, God bless you Mr. Dare. Ó lọ́wọ́ ṣe àbẹ̀rẹ̀ ransom lọ́wọ́ àwọn mẹ́ta tó kù. À ń pariwo Yorùbá kíní kan ni wá 60 million ni wá tí wọ́n bá gbé yàn 60 million tó pa 70% mélòó làwọn tó kù OPC. I cannot put it on TikTok kí wọ́n gbé page mi lọ if you want to watch it come on Yorùbá Wuyì lórí YouTube. Ó kọ́ tẹ́ fi ń wò mí lórí Facebook yẹn náà ni mo jẹ́ ló lè play torí ti yín. If you're on YouTube come on Yorùbá Wuyì, on TikTok come on Yorùbá Wuyì on YouTube. I will play it for you guys. Please come on YouTube Yorùbá Wuyì. Ó tó bá gbìyàn mẹ́wàá
kóhun tó béèrè owó òtàn rárá ẹ ti wọ láàárọ̀ God bless you màá play fáwọn mo fẹ́ káwọn èèyàn wá sórí YouTube ni ó ní wọn kọ́kọ́ pa èèyàn 7 nínú 10 kóhun tó béèrè anything wèrè o bàbá onírun 90-30 ó rí pé wèrè ni ẹ́ mo kó máa jáde fún mi o mo kó máa jáde mo mọ̀ o ní làákàyè yóò kọ̀ọ̀kan ò ń bú àwọn obìnrin ò ń wọ kíní kan òbò ìwọ rádaràdà bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ yìí ó dá o ṣáájò tó bá dẹ̀ bọ́ta fún mi tí èmi àti ẹ bá tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà máa jẹ́ kí íńtánẹ́ẹ̀tì sú ẹ̀ a lọ go deeper lórí ọ̀rọ̀ ilé ayé ẹ̀ a gbé síta a jẹ́ kí íńtánẹ́ẹ̀tì sú ẹ̀ àwọn tó sì ń bẹ ẹ̀pọ̀ yẹn wọ́n sì ń bẹ ìṣeré ni ayé làgbà bẹ̀ tó bá bẹ lọ́wọ́ sí kí báyìí tí ìlẹ́sẹ̀ sí ní gbogbo ara sí tí á ta tí á padà yẹ kí ló dé kí ló ń ṣe yín ẹ sáré pè fúlàní yẹn ká tó lọ síbi tá a fẹ́ lọ olóyè Sunday kò to ai yanzu ma kinafin ba ma yanzu ba da duk ba kinafin ba yanzu za a yi kinafin da duk ba kinafin ba yanzu za a yi kinafin ne daga yanzu duk inda na kamo mutum 10 to mutum 7 zan kashe in ban mutum 3 insha Allah in za ku ya kawo ƙarshen ta'addancin sai ku kawo addu'a za a shirya mutum ba da faɗa ba insha Allah duk wani ɗan kinafin ina ba shi shawara duk inda ya kamo mutum 10 to ya kashe mutum 7 ko ya rike mutum 3 èmi ò gbọ́ Haúsá ṣùgbọ́n àwọn tó gbọ́ Haúsá mo ní kán bá mi tú wọ́n ló ní iṣẹ́ ajíyàngbé iṣẹ́ apanilẹ́kúnjayé lòun ń ṣe OPC bólẹ́wà ẹ̀yìn wèrè kẹ́kọ̀ọ́ ṣe pé lórí burúkú èèyàn kan ló ń sọ̀rọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì ló ti ń bòstì tó bá jí 10 gbé òun á kọ́kọ́ pa 7 náà kóhun tó gbọ́ anything somebody said this guy must be arrested by who wọ́n ló máa arrest ẹ̀ nobody àwọn ọmọ gọ̀ǹgọ̀ sì nìyẹn OPC kò jẹ́ olúrè ṣe ẹgbọ́kọ̀ olúrè ẹgbàdo olúrè nìkan ṣe now olóṣèlú Adéyẹmọ gbogbo ó ti sọ̀rọ̀. Let me quickly play Sunday Adéyẹmọ Ìgbòho ṣá or let me play this guy first. Ìgbòho ṣá mo fi Ọlọ́run bá tó dá mo fi búra mo lè mú Sunday Ìgbòho ṣá mú Sunday Ìgbòho ṣá Ọlọ́run lè mú Sunday Ìgbòho ṣá mo fi Ọlọ́run bá tó dá mo fi búra mo lè mú Sunday Ìgbòho ṣá mo mọ àwọn kankan tó yẹ pé tí a bá ṣàpapọ̀ gbogbo tí ń jẹ́ agbára lára Sunday Ìgbòho ṣá gbogbo ẹ̀ pátápátá ní odò mi mo lè jọmọdé o àwọn tí ń gbénú mi ó ju tàgbàlagbà lọ ẹ lè máa fojú ọmọdé wò mí. ẹ̀yin ìyá Sunday ṣe wà ń bẹ̀. gbogbo ọ tó bá fẹ́ mú Sunday Ìgbòho ṣá lọ bá mi wá atare 7 bá mi wá ìyèrè osùn wá bá mi wá wèrèpè tó bá gbẹ dáadáa wèrèpè tó gbẹ dáadáa bá mi wá bí àbí 7 wá ata gbígbẹ yẹn má jẹ́ ó pọ̀ púpọ̀ bá mi wá díẹ̀ àwọn ọmọ ọ́fíìsì ó ti fún kó wá gún gbogbo ẹ̀ papọ̀ tó bá ti wá gún gbogbo ẹ̀ papọ̀ tán wá ra epo pupa gbé epo pupa yẹn sẹ́gbẹ̀ẹ́ kan so wá rí gbogbo àwọn tó gún papọ̀ yìí dà sínú omi tí èèyàn lè fi ṣanra lẹ́ẹ̀kan tó bá ti wá dà sí tán jẹ́ kó jẹ́ ní dédé aago kan ọ̀sán gbé omi sínú léwẹ̀ kó wá máa fi omi náà kó máa fi ṣanra kó wá máa pe ohùn báyìí wípé fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú kò yọ báyìí fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó wá dákọ ara rẹ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi ni mo fọwọ́ ara mi ṣera mi. àwo lọ. ṣó ti yọ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi mo fọwọ́ ara mi ṣera mi kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra. tó wá rí epo tá a ní kọ́ gbé àkàlẹ̀ o má jò jìnnà síbi tó bá wà pọ̀ jù torí ìbàdí táyà tó bá sí èrè kúrò nínú léwẹ̀ ṣó ti yọ ìgbà tó bá fi sí èrè kúrò nínú léwẹ̀
tọ́mì sí ìwọ́jà epo pa lọ́pàdà á fi para nígbà tí wèrè pé bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára rẹ̀ ọ̀nà fi epo gbà ọ̀nà fi para ó ti yọ wá èyí tó bá fẹ́ mú Sunday Igboho sà fún ọ̀sán ní tó bá ṣe fún ọ tí bàbá onímọ̀ bá ṣe fún ọ bí ó ṣàìdá fún ọ tó fẹ́ mú tí wọ́n náà fi gàdú lórí búkà ẹlẹ̀ tó dẹ̀tí ọ̀sán fún mi. àtàgbègbè yẹn mọ́jọ. ṣe rí mo mọ̀ play fídíò yìí ni àwọn tí wọ́n ti gbọ́ kí ní tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀ sí ní wọn ọ̀bọ yìí lé pè ní comment section ẹ lọ kó àwọn 50 Sunday Igboho Gani Adams kalẹ̀ nísìn 49 ló ń support Sunday Igboho tẹ́bárí èèyàn tó support Gani Adams OPC ni. Now let's listen to this àdìsá mo ń bọ̀ because olóyè fún mi ní fídíò tó ní kí n play fún yín. ti mi pẹ́yìn kan ṣì pa ń bí ní ìbònú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n bí ní ìbònú Gani Aríkúyẹrí ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì nísìn bí wọ́n ṣe ń fi Gani Adams ṣanwọ́ àwọn èèyàn kàn fi Gani Adams ṣanwọ́ ní ẹ̀yẹ́ OPC àgbàtẹ́ ẹ̀ sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ everybody lọ ra ẹlòmíì tí ò ní data ó lè yá data mórí márùn nítorí pé ó fẹ́ bú Gani Adams ó fẹ́ support Sunday Igboho tó wọn Sunday Igboho ń gbé fún gbogbo wa àní Ọlọ́run ọba ni ọba alábòsí àwọn kan wà nínú ayé tó bá ṣẹ̀ ò gbọ́dọ̀ bá wọn wí Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ o tó máa ṣèkà fún yàn tó máa ṣèkà ẹyọ kan fún yàn Ọlọ́run máa fìyà yẹn jẹ wọn ní ọ̀nà 10 bẹ̀tù wọ́n tó ṣèkà fún yẹn tó bá sọ wípé o fẹ́ gbèjà ara ẹ wàá padà kàn dín nínú iyọ̀ ni ẹ wò gbà tí Sunday Igboho ń pariwo Yorùbá nation tí Buhari ò bá ní kí wọ́n lọ sílé Sunday Igboho to God who made me ọmọ wa nígbà tí wọ́n pẹ́ Yorùbá nation láti àti máa ṣe rally wa àti máa ṣe protest wa àìmọye èèyàn gbá tí kò nínú Yorùbá nation tó pé Buhari ló pariwo Sunday Igboho àwọn kan wà bẹ́ẹ̀ nínú ayé the more you come for them the more Elédùmarè bless them tí Buhari oya ẹ̀yin èèyàn mi gbàtà pariwo Yorùbá nation kí Sunday Igboho kí Buhari tó sọ pé kọ́ lọ sílé Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run ṣé àwọn èèyàn ọmọ Sunday Igboho tó pọ̀ ṣe mọ̀ lẹ́yìn tí Buhari ní kọ́ lọ sílé ẹ̀ lẹ́yìn tí Buhari ṣe tiẹ̀ tán tó wà lẹ́yìn odi tí wọ́n mú ní Benin Republic àìmọye èèyàn ní òmò pé ibì kan wà tó ń jẹ́ Benin Republic gbà Sunday Igboho dé ìlú wọn tí wọ́n mú sọ́hùn wọ́n fẹ́ẹ́ lè má fi Sunday Igboho kalẹ̀ torí hòtẹ́ẹ̀lì wọn ń tàbí àwọn èèyàn ti lú òyìnbó lọ lójì sí hòtẹ́ẹ̀lì ní Benin Republic àwọn èèyàn ti lú òyìnbó lọ ṣe dáadáa nísìnyí àsàtúnà tí mo bá yín sọ̀rọ̀ yìí mẹ́ni ọmọ Yorùbá tí wọ́n ní owó ni wọ́n ti ra ilé sí Benin Republic mẹ́ni ọmọ Yorùbá tí wọ́n ní owó ni wọ́n ti dá company sí Benin Republic àwọn ẹ̀ṣà èèyàn wà bẹ́ẹ̀ ó lè wà nínú ọmọ ẹ ó lè jẹ́ ọkọ ẹ ó lè jẹ́ ìyàwó ẹ ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ ó lè jábọ̀ ẹ ibi tó má ti fẹsẹ̀ tẹ̀ báyìí má lè wọn o bí ìtàn kan tí ìyá mi sọ fún mi ó lẹ́nìkan ní ṣọ́ọ̀bù ó ní wèrè kan máa ń sùn síwájú ṣọ́ọ̀bù ẹ̀ olówó adéjọ kan ní wèrè yẹ báwọn lé dànù ẹ lè kó o ní náà wọn á lé wèrè yẹn lọ ìjọ kejì làwọn olè wá já ṣọ́ọ̀bù ẹ̀ àti sámọ̀ táwọn olè bá fẹ́ já ṣọ́ọ̀bù lóru wèrè yẹn ló máa ń yọ àdá sí wọn tó máa fi ń sá tó bá ṣe rọ́ọ̀bù tó ní gbogbo àdúgbò yẹn ṣọ́ọ̀bù ti ẹnìkan ni wọn ò lè rọ́ọ̀bù ẹ ti ráyé yín ẹ̀yin lẹ máa polówó Sunday Igboho débi gíga ẹ fẹ́ gbọ́ tí ò bá sí voice note tó jáde ń gbà yẹn wípé Sunday Igboho ló pa Bọ́lá Ìgè kò fọlọ́run bá buka Tinubu lè má rí Sunday Igboho tọ́rọ̀ tí mo sọ yìí tó bá ń wọ̀ yín lákìyẹmí àlàtẹ́ bá ń lẹ́ǹ tó bá ń mú yẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ kí n mọ̀ tí ọ̀rọ̀ pé Sunday Igboho ló pa Bọ́lá Ìgè tí ò bá bọ́ta Tinubu sọ́jú Tinubu lè má rí Sunday Igboho ṣe pé nínú ọ̀rọ̀ orúkọ Tinubu náà ti jáde wípé Tinubu owó Sunday Igboho ní 50 mílíọ̀nù kìíní kan àwọn náà Sunday Igboho lọ pa Bọ́lá Ìgè àwọn kan wà nínú ayé bẹ́ẹ̀ ẹ máa parọ́ mọ́ wọn ẹ máa plan àti ṣèkà fún wọn wọn máa fi rógòlò Tinubu lè má rí Sunday Igboho àti mo máa pariwo dì sí
Tinubu ṣe ní Sunday Igboho Sunday Igboho freedom kò ní wù wá lójú. Tinubu sọ́jú, Tinubu ò gbọ́ nǹkan kan. Ẹ̀yin lẹ́ ń ṣiṣẹ́ fún ọmọdé yẹ mọ́. Àwa wá fi àsìkò yìí, Yorùbá wuyì, mo fi dédé àsìkò yìí gbẹgbẹ yan mo fi sì ń jáde ní àṣẹ Elédùmarè. Tí ẹ bá rówó ra data, ẹ gbé nǹkan tẹ níta láti fi ra data láti bá dìsà. Torí nílẹ̀ Yorùbá, we still need him. Èmi ń gbádùn ògo ẹ̀, àwọn ògo ṣáínṣáín ni, àwọn ògo tọ́lọ́run bá dúró tì ní. Àwọn ẹyin, wọ́n ní àwọn ẹyinjú kan wà tó ń pè ẹyinjú Elédùmarè. Ara àwọn ẹyinjú Elédùmarè ní Sunday Igboho wà. Tòtò bá dẹ̀ na igi kó fẹ́ ti di ẹyinjú Elédùmarè, àgbá kò fẹ́ ṣí ẹ́ ni. Àwọn tó sọ̀rọ̀ sí Gani Adams tí wọ́n ti ń wọ́ Gani Adams jẹ́ ká gbọ́rọ̀. ó ń surprise mi pé nǹkan ṣì pa ń bí ní ìbònú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí. Ẹ jọ ẹ̀yin tó wà lórí show yìí, ẹ bá wa like show yìí, ẹ bá wa like show yìí, ẹ bá wa ṣe thumb up lórí show yìí, ẹ bá wa fi comment, ẹ bá wa fi fihàn sí comment section. Ẹ tẹ́ wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò táwọn fídíò tá à ń play, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ẹ wá wò orúkọ tẹ́ fi ń wò mí lórí TikTok yẹn náà tá fi ń jẹ́ lórí YouTube. Ẹ wá wò ń bẹ̀. Ẹ lè má ti send the request o because tẹ́ bá power tap lórí TikTok a lè gbé yín wọlé. Mo gbọ́ àwọn send the request. A lè gbé yín wọlé. A gbé yín wọlé YouTube máa drop TikTok máa drop yín so mo dẹ̀ fẹ́ máa ṣe wàhálà. Mi lára àṣedànù. Tẹ́ bá ti ẹ máa bá mi fi yẹn like mo fẹ́ sáré play mo fẹ́ sáré gbé nǹkan wá fún yín kí n tó play Gani Aríkúyẹrí. Mo rí fídíò kan àbí fọ́tò kan tí wọ́n send sí mi, fọ́tò yẹn ni mo play. Fọ́tò kan send sí mi, wọ́n ní Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe pósítà yìí, a mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run, mo láyọ̀ láti sọ fún yín pé Sunday Igboho ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò láéláyé. Ọmọ ọba ni Sunday Igboho. Tó bá pé Sunday Igboho bá jẹ́, tó bá pé ìyá Sunday Igboho jẹ́ ọkùnrin ni, Sunday Igboho ló jẹ́ kó jẹ ọba Ìgbòho. Tọmọ ọba ò kí ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ wádìí ìtàn Yorùbá dáadáa. Ọmọ ọba kò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láyéláyé. Ó yẹ kó yẹ yín ju bí mo ṣe sọ lọ. Ó láwọn tó máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. So gbogbo ẹ̀tẹ́ nífẹ̀ẹ́ lórí Sunday Igboho tó lọ ṣe pósítà yìí, Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò, Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò. Sunday Igboho ò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láyéláyé, kò possible, kò lọ́fẹ̀ẹ́. Kódà tó bá fi kò gbọdọ̀ gbà. Ẹ fẹ́ gbọ́, tó bá fún Sunday Igboho ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbọdọ̀ gbà. Tó ọmọ ọba ni, ọmọ ọba ò kí ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn ọkọlọmọ ẹrú ló máa ń jẹ, mi ò mọ̀ o. Ìgbọ́n ọmọ ọba ò kí ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ bí àwọn God bless you for saying fact. Ẹ lọ bí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá máa ṣàlàyé fún yín. Now ẹ wá wo àwọn èèyàn ṣe ń yẹpẹrẹ Gani Adams lórí íńtánẹ́ẹ̀tì rere o. Ó tẹ̀ tí wàá jogun báyìí. Ọwọ́ fi náà sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ní dáa. ó ń surprise mi pé nǹkan ṣì pa ń bí ní ìbònú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n fi náà sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ní dáa. aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sáko lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n fi náà sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indíjì ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí. Lọ́wọ́. àwọn tó wá nú wọn tán kóra wọn wá náà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ tí ń wò yẹn. nǹkan pé kíni ẹ wá fi kọ̀ǹpì olóyè Sunday Igboho ẹ sọ kọ̀ǹpì kan tí ẹ gbọ́ tẹ́lẹ̀ yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bì nípò ẹ̀ kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́
wàá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan. àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́wọ́ wọn fẹ̀ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbájú kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mọ́ níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ́ woman Gani Arékúyẹ èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fàṣẹun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtàbà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lórúkọ ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bíi kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pé akọni ló wò ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ̀ ní ẹ̀rù ò ní gbà ẹ́ ìkìyàgàn wàá tún ní èèyàn gbúdọ̀ jákin ó gbúdọ̀ jákin akin àwa. màá pè yín padà sá jẹ́ kí bàbá yìí délẹ̀ wéréré o ọmọ wa ní. Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín lóye mọ́ níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ́ woman Gani Arékúyẹ èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fàṣẹun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó. ẹ jọ ẹnìbọdẹ gbọ́dọ̀ rẹ́rìn gbèdé wo tó yìí mi bá ẹni tẹ bá fi lè rẹ́rìn tẹ wo tó yìí tẹ bá fi lè rí ẹ̀rín pẹ̀lú ọ̀rọ̀ tó bọ yìí sọ èmi àti yàjọ wojú ara wa lórí ètò yìí ẹnìbọdẹ tó bá fi lè rẹ́rìn lórí show yìí máa blọọkì onítọ̀hún ní kéèké pẹ rẹ́rìn èmi gan mi wà mo fẹ́ fúlàn ni ìgbọ̀sọ̀gbọ̀ tí bàbá yìí sọ kò fọ́nì náà àríyìn gbọ́dọ̀ rẹ́rìn ọ̀tẹ́ èyí tún ṣó ẹ̀rìn ẹlẹ́tì rẹ́rìn yó aláì this guy no go make careful dáàyè kí ló ń parí lẹ́yìn àní ẹ má rẹ̀yìn àgbẹ̀dẹ̀ ẹ wá ń kọ kọ́mẹ́ǹtì ẹ̀rìn kí ló dé náà irú àwọn bá sì wọ lélẹ̀ mi sọ pé ṣáàlẹ̀ gbàyàwó bọ̀bọ̀ yìí bí ṣe wà ń fẹ́ fúlàn ni màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo dẹ̀ máa fúlàn ni mi ní àìwọ́ tó wà ní Mrs. Gani ọ̀rẹ́ ńlá táyà ṣé ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo fẹ́ fúlàn mi bẹ̀rẹ̀ mi fẹ́ kẹ́nìbọ̀dì rẹ́rìn yes kò tó bọ̀bọ̀ yìí ṣe kò fọ́nì rárá náà nonsense you will hear from my lawyer mo láti pe lọ́ọ̀yà mi kan wá rí yẹn ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni wà lórí TikTok ẹ lè máa bọ̀ lórí YouTube Yorùbá wù wọ́n ní ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹnìbọ̀dì gbọ́dọ̀ rẹ́rìn o èèyàn kan láfúláfúlá jẹ́ ǹjẹ́ tàrà mi sí ẹ̀ tó mo fẹ́ kí bọ̀bọ̀ yìí ṣe nǹkan tó máa fi rẹ́rìn. ó ń surprise mi pé nǹkan ṣì pa ń bí ní ìbònú Gani Arékúyẹ rí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n fi ná sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sáko lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n fi ná sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ ndíjì ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ẹrù ayé onírọ́mù ní kò ní da ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí lọ́wọ́ àwọn tó wá nú wọn tán kóra wọn wá náà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ bẹ ṣé ń wòye nǹkan pé kíni ẹ wá fi ń kàn bí olóyè Sunday Ìgbòho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́lì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá
ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù máa pè yín padà. ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lọ́wọ́ wọn fẹ́ ẹ̀ ń bì nípò ẹ̀ fún òní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́wọ́ wọn fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbádùn kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ ìkọ̀kan wà láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣíṣe woman Gani Areku èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fà ṣeun yẹn àwọn yẹn strong ìṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìí tó nu gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtọ́bá ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́run yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lórúkọ ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pé akọni ló wò ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ ní ẹ̀rù ò ní gbà ẹ́ ìkìyàgò wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá rìsáàṣì lẹ́nu fún kí mo lè lọ I can go with them fún kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹ fi ilẹ̀ kò ní woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni yóò parọ́ ni mo ló sá ni aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́mọ ní kò ní dáa ẹ béèrè. bọ̀bọ̀ yìí aláàtì ààrẹ ìsìn máa lọ pé lọ́ọ̀yà mi sí bọ̀bọ̀ yìí ẹ jọ. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi. máì sì kíwa olóyè máì sì kíwa ẹjọ́ tó lọ lọ́wọ́ ohun tó ń lò tó bá ti gé ọṣẹ fún mi ní play fídíò ẹ bá mi láìkì ṣó yìí ó ní ìyàwó táwọn wo ṣó yìí àti tó ti fi kọ́tẹ̀ tó láìkì ṣó yìí bá wa láìkì ṣó yìí olóyè ló sẹ́ni fídíò yìí sí mi nísinsìnyí wọ́n ní kí bá wọn gbé fún yín bá wọn ti sọ̀rọ̀ ẹ bá wa láìkì ṣó yìí ó máa lo nǹkan àmọ́ kan tó ń lò ó máa lo nǹkan tó bá ti ṣó fídíò ẹ̀ báyìí ẹ bòrò Sunday Igboho kò lè gé ọṣẹ fọ́dùwẹ̀ kò gé ọṣẹ fún mi ẹ sọ̀rọ̀ ká gbọ́ yín. Hello. À ń gbọ́ yín o tí ọlọ́yìn bá ti gé ọṣẹ fún mi ní play fídíò ẹ̀. Ẹ̀kan sí yẹn kọ́kọ́ lọ play ẹ̀ káwa tó máa sọ̀rọ̀. Kí lẹ tún sẹ́ndì sí ọmọ wa dáre ìbẹ̀bí kìí tí mo fẹ́ fa ṣó ìjà mọ́ mi ẹ máa fa ṣó ìjà àbí àwọn èèyàn wáyé mà wá dáre ọmọ àti fẹ́ gbáṣọ mọ́ mi lọ́rùn àgbà mi. Kí ló máa ṣàánú fún mi bọ́lá wá já sí báyìí tó yọ lọ. Ó ibi tẹ́ sẹ́ǹdì ẹ̀ sí ohun ìdí ni mo wà lénìí ibi mo ti pàdé ààrẹ wa ààrẹ jọlọ òrógùn kálukú òrìjọlọ dẹbi ti àyà tí bàbá ń fẹ́. ẹ bá mi ẹ dáńlóòdù ẹ kẹsẹ̀ ǹdẹ̀ sí mi fóònù tó wà mí bí ò lè dáńlóòdù ẹ bá mi dáńlóòdù ẹ lọ tún wá já síbi ààrẹ jọlọ bá wò ó ọmọ ìṣàánú fún mi tó fídíò wà nílé ẹ bá mi dáńlóòdù ẹ o. fẹlá ní wọn ti yàlàyé. ààrẹ jọlọ
ẹ pìyàn láríkú yẹrí àti yanjú táríkú yẹrí lọ́wọ́ àti ìrìnyanjú ẹ tún sọ pé ààrẹ ìjọ lọ Mrs. Ganiyat Adams ẹlẹ́yìn ṣẹ́rí ẹ̀yin náà máa kó lọ sí station Igbo òòṣà akọ náà ẹ bá mi top up lórí show yìí kí ló dé táwọn yóò ti top up lórí show yìí àbẹ́mi ni mi rí top up ni ààrẹ aríkúyẹrí la ṣì ń fà lọ́wọ́ ẹnìkan tó tún pé ààrẹ ìjọ lọ ó lòún pàdé wọn bá tí ààrẹ ìjọ lọ bá o. Bàbá kìí to speak English. I will not play olóyè for you. Olóyè nǹkan tó ń lò yẹn tó bá ti fún mi nínú ẹ̀. Èmi gómìnà fa wàhálà. Wọ́n ní kọ́ wa lórí ayé mi. Lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu the most popular person. Lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu Sunday Igboho ni. Kí ló dé? Kí ló dé Igboho? Tó ní nǹkan mi nínú ni. Gọ́ṣẹ́ fún mi ò gọ́ṣẹ́ fún mi. Ọjà pé èmi gan máa lọ join àwọn OPC nísìn. Ó ti ń di ìlara báyìí ṣé ìlara ni àbí ìtara ó ti ń di ìlara olóyè ó ti ń di ìlara èmi kan máa lọ join àwọn OPC báyìí gé ọṣẹ fún mi olóyè gé ọṣẹ fún mi tí ò bá fẹ́ wàhálà èmi àti ẹ kí ló dé náà ó lè yù bá bravo ọmọ méjì fẹ́yàn kan ó káwọ́ sókè mo tún jọ ọṣẹ mọ́lẹ̀ pé ọmọ aláàjì kú gbé fún gbà fún àsìkò tí ẹ ló ń lò Ọlọ́run ẹni tó bá sọ pé kó má lásìkò tiẹ̀ wá kàn jẹ́ wọ́n máa yé ni wọn ò mọ̀ ni ẹni kan lọ mọ̀ Igbo bravo let's hear from Sunday Igboho kọ́ let's hear from Sunday Igboho ni èmi kan mọ̀ máa play ẹ̀ fún yín ni mo máa play Igboho fún yín ni ṣé I can play ẹ̀ bẹ́ẹ̀ kò dé fáìn náà àwọn kan tó dáwọn èèyàn wá fi láìkì kí ló dáwọn èèyàn fi láìkì ẹ̀ pàápàá kí ló dáwọn èèyàn fi láìkì ẹ̀ máa be careful ẹ kà pé ẹ bẹ́ẹ̀. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọ̀múfẹ́ sí àsìkò sọ fún ẹ̀yin tẹ́gbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jọ̀ tí tán lè kan náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán látò sinmi pẹ̀lú wọn ní mo sọ bẹ́ẹ̀ fún mi ṣe kò fẹ́ gbogbo ẹ̀. ẹ wo ẹni tó ń bú tó ń sanra ẹ wo ẹni tí wọ́n ń bú ẹ wo bó ṣe ń sanra olóyè ẹ jẹ́wọ́ fún mi ní sọ pé àwọn fásitì mi ò ní gbọ́ láàrin èmi àti nìkan ẹ̀kọ́ sọ fún mi bí àwọn ọmọ Gani bí àwọn ọmọ OPC ṣe ń ya wèrè títí tì àràgà bàbá onírun 1930 olóyè ẹ̀dẹ̀ ń sanra ẹ̀dẹ̀ ń fírẹ́ṣì ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run Sunday Igboho bẹ̀rù Ọlọ́run ó ti fẹ́ pa bàbá onírun 1930 lọ ẹ bá wa ṣí ẹ fídíò yẹn gé ẹ tó bá nídìí fídíò yìí lódìdí gan ẹ bá wa dá síta màá post ẹ láìsí pé mo sọ̀rọ̀ sí gan ẹ bá wa bẹ Sunday Igboho olóyè wa kọ bàbá onírun 1930 wá pàbó onírun 1930 àdìsá pàbó onírun 1930 wọ́n máa pa máa yìí àtúbọ̀tà ẹ bá mi download fídíò yẹn kẹjù sí mi à ń gbọ́ yín hello. mo ní mi ò tí bá a ní mo ní ẹ pílẹ̀ tí mo sẹ́ndì sí yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ káwọn èèyàn tí mo sẹ́ndì sí yín ìgbà yẹn ní ṣó wa máa dùn láti lọ́rọ̀ sọ dáadáa. níbi tí mo ti máa play ẹ̀ ṣẹ́rí fóònù tó wà lọ́wọ́ mi kò sí TikTok lórí ẹ̀. ẹ mọ̀ ọ́ máa ṣe fún mi fídíò yẹn ṣe bẹ́ẹ̀ download ẹ̀ lẹ́gbẹ́ picture tí yín sí. bẹ́ẹ̀ ṣe kẹ́tọ́ post ẹ̀ sórí page yín ẹni ṣùgbọ́n kẹ́tọ́ post ẹ̀ sórí page yín bó ṣe wà yìí kẹ́tọ́ post ẹ̀ send ẹ̀ sí níbẹ̀. ẹ jẹ́ kí n lọ wò ẹ kàn send ẹ̀ sí níbẹ̀ ẹ̀ ṣe. Bàbá Èkìtì wọ́n ṣàfẹ́ fa sójà kẹ́tì rẹ́dì. à ń sọmọ ọkọlà tó ń dáná gbére síbi bíi gbére síbi àdìsá gbére bọ́ sókè báyìí. kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi. àtiwá ara ń kan wá Sunday Igboho ara ń kan wá ògbé mọ̀ láàgùn ògbé mo gbé fóònù dání Sunday Igboho ara ń kan wá ọkọ̀m à ń sọmọ ọkọlà ẹ̀dá àwọn fáǹsì Yorùbá wù yìí Ọlọ́run mo fẹ́ gbogbo yín gba pààrọ̀ àtẹ̀yìn káfíńkan fẹ́ gbòdì gba pààrọ̀. báwo ni wọ́n máa búyàn wọ́n máa dírẹ́sì èèyàn orí ẹ̀yìn tó máa jẹun
ó dàpọ̀ ẹ̀sẹ̀ jẹun tán ló tún gbé bọ́tù wọ̀tà dání olóyìnbó ṣe ń bu yín tó bó ṣe ń bu yín tó ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ ti fẹ́ pa àwọn ọmọ Gani Sunday Igboho ó ti fẹ́ pa àwọn Gani Adams ọlọ́run ṣàánú fún wa o olúwa bàbá Èkìtì ti tẹ̀lé ẹ̀sọ́ bí ọlọ́tẹ̀ ní bàbá Èkìtì wọn lẹ́kì wàhálà bàbá Èkìtì a ní láti sùn bàbá Èkìtì mo fẹ́ sùn bàbá Èkìtì ọlọ́run bàbá Èkìtì mú láti sùn yín kò yí zì torí ọlọ́run bàbá Èkìtì yóò ẹ̀yin ṣèyàn ọlọ́run ẹ bá wa gbóhùn sókè bàbá Èkìtì fẹ́ẹ́ dì sí ni bàbá Èkìtì. hello à ń gbọ́ yín o. mo gbàdúrà fún yín. Ìdí ni mo wà lénìí ibẹ̀ mo ti pàdé ààrẹ wa ààrẹ jọ̀nà ògbó. Èrèlè máa bá bọ̀ láti fi tẹ wà lágbára Ọlọ́run. Ìdùnnú àlàáfíà ajẹ́ tàwọn ọmọ yín àtọkọ yín agbára Ọlọ́run. Ṣé rí Ìbà Gani Adams àbí kí náà pé máa yàbí. lóògùn ọ̀fẹ́ o. Ṣé rí mo rántí. ẹ bá wa kẹtó rántí ẹ bá wa fi lóògùn ẹ bá ti pé Ìbà Gani Adams ẹ bá wa fi lóògùn ọ̀fẹ́ o. Ìbà Gani Adams mo rántí 97 nígbà tó wá sílé Ifẹ̀ àwọn àti Fáṣítì tọ́nà fẹ́ parí ìjà tó wá padà wá jà tó fẹ́ da pálásì táwọn ọmọ Great Ifẹ̀ wọ́n yá sí wọ́n lé wọn bí gbogbo mọ́tò tó ń gbé wá wọ́n sá lọ ní àwọn ọgbà Ifẹ̀ ọ̀tí àti bẹ̀rẹ̀ mọ́dẹ́kà Ifẹ̀ náà wọ́n lé wọn ẹsẹ̀ wọn ò balẹ̀ wọ́n ní òsì tí wọ́n kàn ń lọpọlọ ló kàn fún àwọn ọmọ Èkó yẹn rúgbó ni. àní ẹja parí tó wà nílẹ̀ má jẹ́ ajá. máa ẹ fẹ́ ọmọ ẹ nígbà táwọn èèyàn ẹni tó ṣe dáadáa tó ò fẹ́ jẹ́ kó ṣe dáadáa tó jẹ́ pé nǹkan ìbàjẹ́ nìyẹn ni wọ́n wà fẹ́ wá máa gbowó kó kẹ́nìkan máa ṣiṣẹ́ kó wá wà lábẹ́ kó bá fọ kìíní yẹn ṣé ẹ lọ́sẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú kókó tí mo kàn tó fi sọ ní advice fún olóyè Sunday Igboho ṣé ẹ lọ́sẹ̀ bàbá tiwa ní lọ́wọ́ ń sìn ṣé rí kán wo bàbá tí wọ́n ní Sunday Igboho lọ́wọ́ sí bàbá Yorùbá ní lọ́wọ́ sí ṣe rí nǹkan tẹ́mi kàn fi pààyàn níbẹ̀ ni pé àwọn ọmọ tó ń gun ọ̀kadà ní Nàìjíríà yìí tó ń gun ọ̀kadà ká máa wá bẹ́ẹ̀ sí tí wọ́n ń kó ammunition síbẹ̀. fat mo ń sọ fún yín lónìí àwọn ọmọ Fúlàní tó ń gun ọ̀kadà tó ń gun. bàbá Èkìtì ẹ ní sùúrù bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ jẹ́ kó délẹ̀ náà. gbogbo wọn látọ̀là lọ́wọ́ kó ammunition síbẹ̀. ó dáa ẹ ṣeun tẹ́lẹ̀ lórí online but kán máa wù wọ́n láti ọ̀la lọ nítorí gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń kó àwọn kan síbẹ̀. ẹ ṣe gan thank you. ṣé ká gbé bàbá Èkìtì wọlé bàbá Èkìtì kí wọn láìkì wàhálà báyìí ṣé ká gbé bàbá Èkìtì wọlé bàbá Èkìtì fẹ́ fàájà ẹ jẹ́ ká dìbò ṣé ká gbé bàbá Èkìtì wọlé àbí ká máa ṣe ṣòwò àlọ bọ̀sùn lórí ṣòwò yìí ní ìfẹ́ wàhálà ṣé ká gbé bàbá Èkìtì wọlé wọn náà wọn fẹ́ fàájà bàbá Èkìtì ti sùn má sùn bàbá Èkìtì ti kọ́. Ìbí ni mo wà lénìí ibẹ̀ mo ti pàdé ààrẹ wa ààrẹ jọ̀lọ̀ òrógùn kálùgbó òrìjọ̀lọ̀ dẹ́bi ti àyà tí bàbá ń fẹ́ lá tó ń ṣe yàrá yèlò tó ń ya tán tọ́kì jẹ iye tán chicken jẹ àbẹ́ rí nǹkan ẹni oyè ó máa gbẹ́ kó gbágbádọ́ ogun wọ̀ àdá òdélé alámọ̀là tó yẹ̀rì ètè àfi ìlara nìkan náà ni ìbànújẹ́ ayé púpọ̀ kéré nígbà wájà rí láṣẹ ìdìbò àyà. ẹ̀yin ọmọ OPC àfìgbà tẹ gbọ́n Gani Adams tẹ sọ́dọ̀ ìyẹn pẹ̀lú lórí íńtánẹ́ẹ̀tì irú oríkì burúkú lélẹ̀ tún kì orí sẹ̀mó kan ló gbàbí kí ló sọ orí kíní kan dẹ̀bi wàhálà ó ti sú mi. aṣọ́bìnrin kọ́ ni ilé yìí pọ̀ ó pọ̀ fún àrísì kí jẹ́ kán fàájá sí wàhálà wọ́n ní ẹ̀fàájá ẹ wọlé wá fàájá orí Ọlọ́run orí kíní kan bàbá Èkìtì mo ti ń pè yín padà. Ìbí ni mo wà lénìí ibẹ̀ mo ti pàdé ààrẹ wa ààrẹ jọ̀lọ̀
òrógùn kálùgbó òrìjọ̀lọ́ dẹ̀bi ti àyà tí bàbá ń fẹ́ lá tó ń ṣe yàrá yèlò tó ń ya tán tọ́kì jẹ iye tán chicken jẹ àbẹ́ rí nǹkan ẹni oyè ó máa gbẹ́ kó gbágbádá ogun wọ̀ àdá òdélé alámọ̀là tún jẹ́rì ètè àfi ìlara nìkan náà ni ìbànújẹ́ ayé púpọ̀ kéré nítorí wájà rí láṣẹ ìdìbò àyà. àbùkù ńlá rèé o léyìí pọ̀ o. ló à ń gbọ́ yín àti gbé kọ́ọ̀lù yín o ẹ káàbọ̀ sà ó lágbára o mo là fi já sí báyìí àṣẹ ojú ò ní tì yín o àṣẹ o àdúrà ọ̀tá ò ní gbà lórí yín o àṣẹ Èdùmàrè àní kàbùkù o léyìí pọ̀ àṣírí ọ̀tá yín ọmọ fún mi àṣẹ àṣẹ. ní ṣẹlẹ́yà tó ti gà níyù Àdàmú jẹ́rí màmí àti gbogbo ọmọ Yorùbá jẹ́jẹ́ ní ẹkùn sùn lẹ̀ kí òkúrù tàbí etí kọjá níwájú ẹkùn tó tún tẹ ìrù ẹkùn mọ́lẹ̀ bẹ́ẹ̀nìyàn bá dẹ̀ tẹ ìrù ẹkùn mọ́lẹ̀ bí ìgbà tẹ́nìyàn bá ń wá ìdẹ̀gbọ̀n ẹkùn ni. Mo ti sọ fún Gani tipẹ́tipẹ́ pé níbi táwa bá dé yìí àwa ò ní ra àràbù ṣe gbọ́ mi. à ń gbọ́ ń sàn. Ohun tó bá ṣẹlẹ̀ làwa máa sọ. Yorùbá wípé iná ogún ọdún a máa ń gbómi lọ́wọ́. Ẹlẹ́dàá bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn ó ti bẹ̀rẹ̀ sí í jà lọ́wọ́lọ́wọ́. Ṣé gbọ́ mi? À ń gbọ́ yín. Gani ò mọ anything nípa jagunjagun. Bàbá Frederick Fáṣẹ̀hùn torí pé wọ́n jọ wá ní state kan ló ní ẹ jẹ́ ká fi jẹ youth leader. Bàbá yìí ò mọ̀ pé ó máa rọ̀ ọ́n lọ́wọ́ sẹ́yìn ni. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Irọ́ tó pamọ́ bàbá ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn. Àṣírí ti wá tún sí i. Nígbà yóò sọ pé OPC àwọn àgbààgbà tó dá OPC lẹ̀ wọ́n gbé kalẹ̀ láti ṣe ìjàngbara fún ìran Yorùbá ni. Kì í ṣe kán lọ máa fi ṣòṣèlú. Ó àlẹ́jì bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn nígbà yẹn pé ó lọ ń ṣe òṣèlú pẹ̀lú Ọbásanjọ́. Ẹ jọ̀ọ́ kọ́pìnì wo ni Gani dálẹ̀ tó fi ń ná billions of naira tó fi ní owó lẹ́nu. Ṣébó náà ń ṣe òṣèlú pẹ̀lú Jonathan ni. 2023 ó tún gbé Òbí wọlé. Àwọn first message kan wà lọ́wọ́ mi níbà yìí. Níbi tó ti sọ fáwọn tó jẹ́ ẹgbẹ́ ìlú Èkìtì níbà pé ká má ṣòṣèlú. Ṣùgbọ́n tó gbẹ̀yìn lọ́lọ́gba 35 million naira. Ṣé ẹ gbọ́ mi? À ń gbọ́ yín sà. Kò tí ì rí nǹkan kan. Eléyìí ó ti pọ̀ ó ti ń jẹ. Kò tí ì rí nǹkan kan. Á jẹ bẹ̀rẹ̀ ní. Ẹ má sọ di ẹ̀sìn nationwide o. Sunday Igboho ò ní ti ti ẹ̀rù. Ṣùgbọ́n ó ká wọn lára. Ọ̀rọ̀ Sunday Igboho yẹn gan ti mi. Ṣé ẹ gbọ́ mi? Tí Sunday Igboho bá jẹ́ content creator, we love him. Tí Sunday Igboho bá ti fíìmù, fíìmù ẹ̀ máa dùn mọ́ wa létí tá a máa. Kò sí èèyàn kan ní ilẹ̀ Yorùbá tí àwọn ará bíbà ìbẹ̀rù tó lè dúró níwájú wọn tó sọ pé mo fún yín ní 2 hours. Tí 2 hours yẹ òde pé. Tí nǹkan kan dẹ́ ṣẹlẹ̀, tí èèyàn kan wá jáde síta bí tó sọnù bí ọrùn ìgò máa bí. Ẹni tó lè ṣe ti kẹ́kọ̀ọ́ mú un lọ Yorùbá, òun náà ní Gani. Ṣé ẹ rí lára ìwádìí tá a ṣe wádìí la mọ̀ pé irú èèyàn tí Gani jẹ́. Ní arigidi tí Gani clay, Gani ò lè súnbẹ̀ mọ́jú. Ṣé gbọ́ mi? Kí ló dé? Ní arigidi tí Gani clay, ọ̀rọ̀ tẹ́mi sọ yẹn lọ wádìí dáadáa o. Ilé bàbá ọmọ ò kí ń bọmọ lẹ́rù náà. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín. Bẹ́ẹ̀ tí ilé bàbá ọmọ ò kí ń bọmọ lẹ́rù. Torí bó ní àjọṣepọ̀ pẹ̀lú ọba bẹ̀, àwọn kan ò bá títí ọba òun ló bẹ̀ kọ́ọ̀sì ẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀
Gani ṣe Yorùbá gbogbo wa lámọ̀ yẹn kó má fi ẹ̀jẹ̀ tápàdà ilẹ̀ Yorùbá rú. Àtàpà báwo máa rí gidi àkókò ni wọ́n nà án. Tá ẹ máa gbọ́ màá tún sọ̀tẹ̀ yẹ fún yín mo ní ọdún ẹ̀ lọ́wọ́ mo sọ fún yín mà tẹ́mi bá fẹ́ bá àyàn jà ìyìn lówó mo lè tọrọ owó kí n fi lọ sí ìlú yẹn lọ dá research ṣe gbọ́ mi mà. a ní kí àkókò òjìnà sí ọ̀gbàgì ṣe gbọ́ mi. Tẹ́ bá ti wọlé bàbá wa mute torí Ọlọ́run TikTok abeg make I stop TikTok. À ń gbọ́ yín sà. Gbogbo bẹ̀lẹ̀ mi lọ ṣe gbọ́ mi. À ń gbọ́ yín sà. Bàbá Gani ó ṣe àṣemáṣe níbì kan ló bá sá wá sí Arigidi ọba ìgbà yẹn ló accommodate kó máa bá òun sin ẹṣin òun bu omi fún ẹṣin ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín àmọ́ drop àwọn tó bá ti mute ni à ń gbọ́ yín sà. Kó máa bá òun bu omi fún ẹṣin nígbà tí ọba ìgbà yẹn rí wípé ó ṣe dáadáa ó kọ́ ilé kan fún ní ẹ̀gbẹ́ palace wọ́n wá fún ní ọmọbìnrin kan tó jẹ́ ọmọ Arigidi. Tó kó wà ẹ̀ dá ni nà. Obìnrin olè ní olè ènìyàn jalè níbì kan wọ́n ní wọ́n gbé wá níbì kan ẹ mọ̀ pé èèyàn orí olè jà láàfin. Ok wọ́n gbọ́ yín. Èèyàn rí olè jà láàfin. Ẹ̀yin ọ̀yọ́ wa ṣé ẹ gbọ́ Abẹ́kìtì ṣó kílí ẹ̀ ṣé Abẹ́kìtì kílí ẹ̀. Ó gbọ́dọ̀ kílí ẹ̀ ìkílí ẹ̀ à ń gbọ́ yín. Nígbà tó ń bá ọba yẹn ń tọ́jú ẹṣin ẹ̀ tó ń fún ẹṣin lóúnjẹ wọ́n wá kọ́lé pé ọmọ tó bá ń roko inú ààfin yìí ẹ máa yá àtijọ́ mo ń sọ̀tọ̀ ìran bí ìran kẹta ọ̀ ìran kẹrin náà bá fún ní ọmọ Arigidi kan ó fẹ́ ọmọ Arigidi yẹn nígbà tó ọmọ Arigidi yẹn lóyún ọmọ Arigidi yẹn ló bí bàbá Gani. Ó dìran kẹta ti pẹ́ náà. Bàbá Gani náà nígbà tí a mọ̀ pé ọmọ tápà ni ọdún wọn bẹ́ẹ̀ òun náà tún wá fẹ́ ọmọ Arigidi again náà wá fi bí Gani. So in Yorùbá we don't miss blood. Ṣé gbọ́ mi tẹ́ bá ti fi àjòjì joyè ọ̀ tẹ́ bá ti fi àjòjì ṣọ́lé á ya dìgbòlugi mọ́ yín lọ́wọ́ bí Gani ṣe ya dìgbòlugi mọ́ ìran Yorùbá lọ́wọ́. Let me tell you one thing ma. You can cut me anywhere. Ẹ má bínú o tí n bá ti sọ English mi tí o bá ti correct University of Tailoring ni mo lọ ẹ má bá mi lò tẹ́jẹ̀ bẹ́ẹ̀. Mọ èrè ìdí à ń pariwo pé Fúlàní pa wá Fúlàní jí wa gbé Fúlàní ṣe gbá fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò láì mọ̀ pé obìnrin ni láì mọ̀ pé gáùn aná sí lọ́rùn tó fi ẹ̀sẹ̀pù lọ́wọ́ ẹ wá wo èyí àwọn ọmọ Yorùbá tí Gani ti fẹ̀mí wọn ṣòfò nígbà tó kó wọ́n lọ sọ́wọ́ bàbá kan pè mí lẹ́nu oní bọ́ọ̀sì mẹ́rin ó ní ọmọ tó sọ̀rọ̀ yẹ ọmọ àfáà tó sọ̀rọ̀ yẹ ọmọ gbajúmọ̀ ìmáàmù ni ní Ọ̀wọ̀ gbajúmọ̀ gidi ní Ọ̀wọ̀ ní ìmáàmù gidi tẹ bá dé tẹwọ inú Ọ̀wọ̀ lẹ́ni tẹ bá dárúkọ bàbá ẹ̀ wọ́n á mú yín lọ sí ilé bàbá ẹ̀ ó ní ọmọ yẹn kéré nígbà tó ń sọ sórí yẹn tó jẹ try pé kò sọ kókó dáadáa bọ́ọ̀sì mẹ́rin làwọn OPC wà pẹ̀lú Gani gbogbo mọ́tò yẹn náà sọ àti gbogbo àwọn tó wà mẹ́ta pátápátá. Ó ní àwọn abiyamọ kan níbi tó sá sínú kọ́nà làwọn yẹn lórí gẹ̀rùn aṣọ tó fọ̀ náà bọ̀ sí Gani lọ́dún ló fi describe jáde out of our land. So ó ti pẹ́ tó ti ń wéèsì ẹ̀mí ọmọ Yorùbá. So fún pé pàtí Fúlàní pa wá yìí kò lè bú lára. Wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ò tí ì sáyìn wọ́n ní àyẹ̀wò Aláàfin ò tí ì sí gọ́ọ̀mẹ̀ntì ò tí ì sáyìn. Let me give you another one again. Okay, sir. Nígbà tó fẹ́ gba ìjọba OPC nígbà tí àwọn ọmọ onímọ́tò bá ń jàjàgbá bus stop ẹni bá wà lẹ́kọ̀ọ́ ń gbà yá méye ẹ̀mí ọmọ Yorùbá tó bọ́ OPC fàṣọ sí OPC kúkọ́sì Gani
torí pé ó ń fẹ́ ipò ohun tí ò tó ń lé kiri ìgbà yẹn ló wá ń yílẹ̀ lórílẹ̀ ní. Wọ́n ti sọ ti pẹ́ tí Gani bá mọ̀ pé the Yorùbá will face this situation kò ní lálàá kó fẹ́ di Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní lálàá kó fẹ́ gba oyè OPC torí ọmọ odò ni àwa mọ̀ dáadáa. Mo ní èmi mọ̀ ní Babalọlá street number 7 Babalọlá street Ìtìrẹ́ road táwa bá ń ta draft Gani máa ń dúró sẹ́yìn wa ní. Ó lọ Yorùbá lọ́wọ́ gbà ó fi Yorùbá gòkè. Mo ti sọ Gani did not have anything to offer the Yorùbá but iṣẹ́ rí àánú àwọn tó wà nílé òtún ṣe mí bí ò jẹ́ àánú àwọn ọmọ Yorùbá dèdèrìn òpònú amukumẹ́kọ tó wà nílùú òyìnbó tó ń ṣiṣẹ́ nínú òtútù tí Gani fún wọn ní oyè ààrẹ bọ́ba gbàṣàfọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń gbowó lọ́wọ́ wọn Bere jíròrò tó ń gbowó lọ́wọ́ wọn òun ló dá OPU lẹ̀ òun ló dá kiri kan pọ̀ sílẹ̀. Ó mọ ọ̀nà àrékérekè láti gbowó lọ́wọ́ Yorùbá ṣùgbọ́n tó sáàbì Yorùbá ó di wàhálà sí lọ́rùn. Bàbá Èkìtì. Mo bàbá ẹni tí Ọlọ́run dìídì yàn láti pé kó wá dìde pé ìran òun ò gbẹ́dọ̀ kú àkúrún. Má ṣàǹfààní Sunday ọ̀wá. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe ìgbésẹ̀ wo ló gbé. Mo lórí ọ̀fẹ́ láti súnmọ́ èèyàn kan lẹ́kìtì mi tó jẹ́ one of the commissioner lẹ́kìtì mi báyìí pé ṣé lóòótọ́ ni Gani kọ lẹ́tà sí àwa gómìnà yẹn. Ó ní bàbá Èkìtì tí ń bá rí tó wà nù lẹ́tà yẹn bí ìgbà tí ọmọkùnrin fẹ́ kó gbogbo ilẹ̀ Yorùbá lẹ́rú ni tó fẹ́ kó nìkan là máa sìn. Èló wọ Èkìtì tó ní kí Èkìtì lọ mú kọ́ lọ máa prepare bí 8 billion naira to strategize ṣe èló ni Ìgbòho béèrè lọ́wọ́ wa. Ní Ìgbòho jáde síta tí àwọn ọmọ ẹ lọ ń àtáàkì ẹ̀ ṣe rí ìjà ìlara yẹ wọ́n ti dáná o wọ́n ti tẹ ọká nírù. Ẹni àgbààgbà Yorùbá tó bá sọ wípé ká má dá Gani lóhùn mọ́ irú àgbààgbà bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá máa bí léèrè. Bó bá jọba ló ní ẹ fi Gani ńlẹ̀ orí àpèrè tó jókòó sí máa gbóná mọ́. This time around ni wọ́n máa fi Gani ní ìdí ó tó gẹ́ alùbàtà ìdáni ó tó gẹ́ kó má tẹ ìran Yorùbá mọ́ ó tó gẹ́ káwọn ọmọ àwọn dìde tó wà lẹ́yìn ẹ̀ òdodo nígbà tó dodo ọ̀rọ̀ bá ń jáde síta ojú wọn á máa là pé olófo lélẹ́yìí. Ó fẹ́ dí wa lọ́wọ́ kí Fúlàní àwọn ìran bàbá ẹ̀ kẹ́lẹ̀ máa lórí ọ̀gá àti máa jí wa gbé máa pa wá ni. Màmá mi ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ọmọkùnrin tó pè ní alápá nígbà tó ń ṣe fún nígbà níbi lọ pa tó ń gbé ọmọkùnrin yẹn tó ń gbé orí ẹ̀wọ̀n ní epo gbígbóná nígbà tó ń yàn bọ́ fún tọ́jú pé kò kú. Àbẹ́ kì í sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí máa lágbára ṣé kì í ṣe. No kó jájọ jáde kájọ fà á kó wá dì náà yẹn ṣèbó sọ wípé Tinubu pé apààyàn ní pony sport pé tí Sunday Igboho wà lára àwọn tó ń lò onímọ̀bí ló ń bàbá Tinubu tí ìṣòwò rẹ̀ bá lè máa fèsì ké ó yẹ kí Gani náà ti máa kọ́wọ́ lẹ́yìn rojọ́ torí ọjọ́ ọ̀la wọ́n yìí máa pe Tinubu lápààyàn. Wọ́n á ní Gani gbà tí Gani sọ gbà yẹn lọ kò ṣẹ́ anything. Let us say the reality eléyìí wá balẹ̀ Yorùbá jẹ́ ni ó fi Yorùbá ń káàṣì owó káàṣì cruise ni ó dẹ̀ fi wá gbowó. Ẹni tó fẹ́ tó rẹ́dì láti jẹ ẹ̀rìn rẹ̀. Ẹ bá wa láìkè ètò yẹ jọ o à ń gbọ́ yàn Èkìtì. Ilé tó jáde síta tó dàbí ohun ìgò magi orúkọ ẹ̀ mo ti wá orúkọ ẹ̀ kan o mo ń ṣe rìsáàsì lórí ẹ̀ Adémúyíwá tọ̀nàdé tí ò ní padà délé láéláé. Eléyìí tó kópa lẹ́yìn Gani tó pera ẹ̀ ní Bere jíròrò Mọ̀mọ́ Dáúdà àsìkò láyé lórúkọ ẹ̀ bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́ ní òde òmu ni. Ẹ má fà aṣọ ìjà rẹ. Ẹni kó jáde síta kó béèrè àwọn ọmọdé òmu tó bá wà lórí prógrámù yìí kan sọ pé no Dáúdà àsìkò láyé. Àṣà ọ̀nà bàbá Èkìtì off your mic ẹ jẹ́ ìtẹ̀wò ṣó ìṣe tẹ̀wé Èkìtì pa máìkì wọn ẹ jọ ìtẹ̀wò ṣó ìṣe kọ́ off máìkì wọn bàbá Èkìtì bóyá ká off your mic kódà kó ti tó
ẹ jọ ẹ̀yin èèyàn ọjọ́. mo ti dákẹ́. Ẹ gbọ́ YouTube bó o ní. ìyá Yorùbá wuyì. ṣé ń gbọ́ mi ìyá Yorùbá wuyì. Kí ló mo ti sùn. ìyá Yorùbá wuyì. ṣé ń gbọ́ mi. mo ti sùn. Ọ̀rẹ́ kìtì mo ti sùn. Àwọn èèyàn ní láúdà àwọn ẹgbà mi aláì àwọn alágbà wọ́n ní láúdà wọ́n ní ẹgbà ọ̀fọ̀. Tẹ́ bá ní kí ọ̀fù máì. Èmi lèmi ní kẹ́ ọ̀fọ̀ ẹ̀bẹ̀ táwọn èèyàn ní kẹ́ kọ́ntínú. Bọ̀ tó bá dọjọ́ ọ̀la ajẹ́pẹ́ yìí náà ti wà lára àwọn tó ń ṣe Yorùbá nìyẹn. Gbà tó lóyò gọ́ṣẹ́ fún mi ńkọ́ kò gọ́ṣẹ́ fún mi oníkó gọ́ṣẹ́ fún mi. Kò gbé fẹ́mi náà sẹ́ni bá ti lọ ní ẹ̀sìn aṣọ ẹ̀mẹ́ta ní máa jí tí bàbá ti dóògùn lẹ́kìtì níwà. Ẹ jẹ́ ṣàánú wa o ẹ mọ̀ sí. Gbọ́ ní màá. Gbọ́dọ̀ fídíò tó ti jáde ni. Wọ́n ló ṣe jẹ́ Sunday Igboho nìkan ni. Òun nìkan ni ṣé ìwọ nìkan ló fẹ́ dàgbà glory ni. Mo ti gbé fídíò yẹn wá máa play ẹ̀. Mo ti gbé sórí. Tó bá jẹ́ pé ankaṣífù Sunday Igboho lọ́wọ́ yín tẹ̀ ogun òkìkí ni. So aṣọ ẹ̀mẹ́ta lè ń fẹ́ lọ kó. Màá fi gbọ́ ọ̀ṣẹ́ òkìkí. Ogun ti dé. Ẹ̀rí tó wọ́n ti ya wèrè. So you will know, màmá mi, tẹ́ ẹ bá ti rí Gani, ẹ ti mọ̀ pé Gani, the love of the Yorùbá kò wá, oníkódélé ní, torí pé kì í ṣara wa. Ẹ̀jẹ̀ lágbára ẹ̀yin olóyìnbó máa ń sọ kankan mọ̀. Ẹni blood is thicker than blood. Ẹni sùúrù lórí TikTok ẹni kàbé kìtì délẹ̀. Ẹni kàbé kìtì délẹ̀ àmọ́ ní kẹ́yìn náà sọ̀rọ̀ ẹ ṣé bàbá mi. Àbẹ́ kìtì yẹ gún ọ̀n, wọ́n ní kẹ́ gún ọ̀n, wọ́n ní ẹ gún ọ̀n lọ́wọ́.